mọ́lẹ̀ kókóré o senior evangelist Akíntọ́lá bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kókóré kórí inú rẹ̀ mọ́ bá tòde jẹ́ kí wọ́n mọ́ ṣàkóbàtà o ọkọ Esther bẹ̀rẹ̀ bàbá Tolúlọpẹ́ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kókóré Adémọ́lá o gbọ́dọ̀dún orógbó àgbò o Ìṣọ̀lá ó sọdún èyí ó yẹ ó ṣe tẹ̀mí síta ikú tí í ṣe balẹ̀ wọ̀rọ̀ ikú ò ní lè gbà ọ́ lọ́wọ́ àwa ire lójú owó rí ò ní báwọn mọ̀ sí ní tìyẹ ó ti ń rówó ná láyé àìní níwọ̀n Elédùmarè oníjó jẹ́ ti tìyẹ Adémọ́lá bàbá mi mọ́ bínú pé mo bọ́ ọ lóyè mú pé yọ orúkọ la pé ládéládé orúkọ la pé jòyè láàfin ọba Ìṣọ̀lá bẹ́tí ẹ bá ń jámọ́ mi kàbúrò rẹ̀ ló rán mi wá oyè lákín lónìí mọ́ kí ọkọ ayẹyẹ ọjọ́ ìbí tó ní ó ní oṣọdún owó kó o pẹ́ bí mọ́ pẹ́ ti ń pẹ́ ó pé ń kì í yọ̀ wọlé àwọn bàbá rẹ̀ ńlẹ́ ọmọ Lárewájú Akíntọ́lá Erinfọlámi ìtàkùn tó pé kéyìn mọ́ròdò tòun tẹ̀rín iná lọ ìwọ lọmọ ìṣẹ́gbà ọmọ akúlẹ̀ ẹ̀rásà ọmọ ọlọ́mọ mẹ́rìndínlógún etí òlèlè ọmọ òṣàgìyàn àṣọ ọmọ òṣàgìyàn àjọbọ ni wọ́n po kí àwọn bàbá rẹ̀ ọmọ Akíntọ́lá ìwọ lọmọ kàkà kó jẹ́ ẹ̀kọ́ sùn ó pọ̀ mọ́ orí odò ìyẹn ńlá ará ìyá kó yó ọmọ àgbọ̀ngbà lẹ́yìn ìyá jẹ̀bi ṣébókè wò nílé bàbá rẹ̀ tí ń bá rẹ̀ bẹ̀ gbogbo ẹ̀ pátápátá ló yé mi òkè ọmọ ọlọ́fin ọmọ ọba pa ọmọ etí ọmọ oúnjẹ àmọ̀kòkò ọ̀la tí máa pẹ́ fọ́ba ọmọ òkèrìbìtì tí ó jómi gbàrin ìlú já Adémọ́lá Ìṣọ̀lá ẹlẹ́mùná ọkọ̀ oge Adémọ́lá ọkọ Esther olórí láàfin àpọ́nbẹ́pọ̀ rẹ̀ ìbàjẹ́ ara ya bàbá tó dára bí egbin àjíkẹ́ awẹ́lẹ́wà obìnrin àrìngbẹ̀rẹ̀ bí ẹni ẹgbẹ́ òkùnkùn dùn ó ṣe fújà ni bàbá Tolúlọpẹ́ dúdú yẹmí arẹwà lóbìnrin olóríire ọmọ bàbá mi ọlọ́jọ́ bíi tòní ńlá àgbàjẹ nínú aláwòrán irúnmọlẹ̀ tí ń gbèrè nínú omi àǹjọ̀nú átísítì tí ń fàwòrán sọ̀rọ̀ ìjìnlẹ̀ Adémọ́lá Akíntọ́lá káre bàbá mi kẹ̀ríkẹ̀rí lójú ogun bàbá mi dìgbàǹkórè bí ìjà èèyàn jẹ́jẹ́ wà jẹ́jẹ́ ṣùgbọ́n ta ló jẹ́ gbóná wẹ́gí ẹkùn láìsọdẹ oníwà tútù onínúure Mojísọ́lá Akíntọ́lá aya oyè lákìní ń bọ́ délé mọ̀mọ́ rẹ̀ ọmọ àrísí àbẹ̀wò ìmọ̀dú nímọ̀ sà nímọ̀ jẹ́ nílé mọ̀mọ́ rẹ̀ ará òwe ọmọ eléwé ládọ́gba òrò ogun òrò lẹ́yìn ọmọ àjànàgún ọmọ àjànàre ọmọ àjànàgún tí ó jẹ́ ọjà ọmọ ẹlẹ́rìn yóò tú ọmọ ẹgbẹ́ ẹnìkan ṣòro ìmọ̀ràn ẹnìkan ò jọbọ̀ ọ̀rọ̀ ìmọ̀ràn tẹ́nìkan gbà lórí asán ló jẹ́ ìwọ lọmọ igi tó yà dínà lẹ́yìn tí ó jẹ́ kára oko lè wálé tí ó jẹ́ kára lè lóko ìmọ̀dù kó o tó débẹ̀ ń kọ́ igi ọ̀hún ya agogo idẹ igi ọjọ́ sí délẹ́lẹ̀ ilẹ̀ ọmọ okùn ọ̀nà ọmọ eléyìí ajíbọ̀rọ̀ ọmọ òbí kan ra kan oko rẹ̀ sí ọmọ pòórà kó o mọ̀ bá ẹrúkẹ́rú abilala lẹ́nu Ìṣọ̀lá ọmọ arúgbó olóòṣà tí ń tẹ̀ kùjẹ́kùjẹ́ ọmọ ẹ̀ta òta kan eléyìí ṣe débẹ̀ ó ta méjì níjàgún ilé ọmọ sọ́balájẹ́ ọmọ arínúgba wíwíwín ọmọ ẹnìkan à ń fi rẹ̀ ṣe lókè ọmọbìnrin òkò kókòrò ogún òun mọ́ lọ oní tó bá lọ òun ò fi lé rẹ̀ dákú ẹran Ìṣọ̀lá baálẹ̀ ló lé senior evangelist Adémọ́lá Celestial Church Oreb of God ní London ó gba ọba òkè àtúbọ̀ sagbára dọ̀tun fún yín òróró yín ò ní gbẹ oyè lákin àtẹ̀bí rẹ̀ náà pé mọ́ kí yín kó ayẹyẹ ọjọ́ ìbí tó ní wọ́n pé ẹ sọdún owó ó yá ọmọọjọ́ Celestial mímọ́ látọ̀run mímọ́ wá ní a ó fàyọ̀ a kú fàyọ̀ a ké hallelujah ẹni tó lọ́run ṣe tirẹ̀ ta ló lè kọjú já sí bàbá mi bàbá wa ń bèrè pé ta ni pẹ́ sàásì yín létí ẹ mọ̀ pé mi Àríkẹ́ Chanta ni èmi lọmọ olówó odù rúmọ̀ sunkún gbadé òun lọ́kọ̀ gbadé ò bẹ́ẹ̀ dé fẹ́ ẹ béèrè tán